wọn jẹ́ àrìn mọ́ o ọmọ olè lọ skul ẹ gbà wá o nílùú àbò ìlú àbò ẹ gbà wá o ìlú àbò Ajégúnlẹ̀ wọn já sinmi mọ́ o oṣooṣù lọ́wọ́ ń kó wa o tọ́yìn wọn bọ̀ o ẹ gbà wá o ẹ ṣàánú wa o Nàìjíríà ẹ gbà wá o ẹ gbà wá ní Ondo State o. A scene of the kidnapping yesterday at Celestial Osho. Akọrin máyégún akéwì Oòduà dùgbẹ̀dùgbẹ̀ tí mo lómi lókè nílẹ̀ Yorùbá ó ti já sọ̀rọ̀ dẹ̀dẹ̀ nǹkan dé ewu ti délé ewu ti dóko ǹjẹ́ ẹ ti gbọ́ àbẹ́ ẹ̀ tí ì gbọ́ pé wọ́n tún ti gbẹ́ni mẹ́fà ní ṣọ́ọ̀ṣì ẹ wò gbà tí mo ti ń ké gbàjarè ọ̀rọ̀ fọ́jọ́ pípẹ́ bó ti ń ṣẹlẹ̀ yìí ó ń fi àmójútó ní kíá mo ní ká ṣe kíá pẹ̀kàn rókò ó tó di pé yóò mọ gbẹbọ lọ́wọ́ wa ẹ̀yin gómìnà ẹ̀yin ìjọba ilẹ̀ Yorùbá ṣé ẹ ti gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ nípínlẹ̀ Ondo àwọn ajínigbé wọ́n tún ti jí ẹni mẹ́fà gbé lọ nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n ká wọn mọ́ lóru àná mọ́jú òní làwọn ajínigbé ṣọṣẹ́ wọn níjọ Celestial Church of Christ tí ń bẹ ní pópónà mọ́rọ̀sẹ̀ ìlú Ùṣò sílùú Ọ̀wọ̀ ìpínlẹ̀ Ondo ìbòsí ará àdúgbò tọ́ba àgàmọ̀ tí wọ́n pa mọ́lé ń la ṣì ń kẹ́dùn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò ìkọ́sẹ̀ kan síra wọn la tún ti gbọ́ tuntun àárín ọ̀sẹ̀ ọ̀hún ni wọ́n tún jínigbé níta Ògbólú tá a tún gbọ́ ti ìlú ààbò tá a tún gbọ́ ní tọkọtaya táwọn ajínigbé gbé lọ ìjọba Ondo ìpínlẹ̀ Ondo ọ̀rọ̀ ọ̀hún ti ń rí bákan ọ̀nà Ọ̀wọ̀ sílùú Àkúrẹ́ ààbò tó péye ó ṣe pàtàkì ń bẹ̀ bó ti ń wáyé l'Ondo ló ń wáyé l'Èkìtì lójoojúmọ́ bí ẹkún apọkọjẹ èyí tá a tún gbọ́ ní Tàbílẹ́kọ tí wọ́n láwọn agbébọn tí wọ́n bá lájọṣepọ̀ tó fi kú tó fi dágbére òkú arábìnrin ọ̀hún tó kú sí gbèkùn àwọn ajínigbé ńlá tún gbọ́ báwọn ajínigbé láwọn ó gbowó kí wọ́n tó gbókú rẹ̀ sílẹ̀ ẹbí ará ọ̀rẹ́ wá kówó jọ wọ́n fi gbòkú wọn lọ́wọ́ agbébọn wọ̀nyí tán kàkà kéwì àgbọ̀n ó dẹ̀ ṣe ló tún lé kókókó sí i àwọn ajínigbé tún ti jí ẹni mẹ́rin míì gbé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àwọn tí wọ́n ṣẹ̀tún jí gbé wọ̀nyí o báwo láti rí wọn gbà ìyẹn nìdààmú táwọn aráàlú kó sí wọ́n ronú bí wọ́n ṣe lè rí wọn gbà ìyẹn ló ń dààmú wọn èsì tá a gbọ́ páwọn ajínigbé fún wọn lórí ọ̀rọ̀ yìí ni pé kí wọ́n lọ wá àwọn omidan obìnrin méjì wá tí wọn ò tí ì gbà bálé wọn ìyẹn lohun táwọn ajínigbé ń dìmáàndì ìjọba Nàìjíríà ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin aláṣẹ l'Ondo aláṣẹ l'Èkìtì kí ni ṣíṣe ogun tí ń bẹ ní kọ̀rọ̀ níjọ́sí ó ti ń káni mọ́lé Ìtápájì Iyemẹ̀rọ̀ Òkè Àpò Ìrèlè Ìjọwá Ìpa Ọ̀lẹ́kìtì àwọn ìlú wọ̀nyí wọ́n fẹ́ àmójútó gidi àwọn ni wọ́n múlẹ̀ ti Kwara múlẹ̀ ti ìpínlẹ̀ Kogi táwọn agbésùmọ̀mí ń sáwọ̀ ìjọba Ondo àti ìjọba Èkìtì àsìkò rèé o àsìkò rèé ká fọwọ́sowọ́pọ̀ káwọn agbésùmọ̀mí ó má fọ̀dọ̀ tiwa ṣe bùgbé rárá gbogbo ẹnu ààlà ẹnu bodè lẹ́kìtì òun Ondo Èkìtì sí Kogi Èkìtì sí Kwara Ondo sọ́ṣun Ondo sí Kogi Ondo sẹ́dó gbogbo agbègbè wọ̀nyí wọ́n ń fẹ́ àmójútó pàtàkì nítorú tọ̀sán ẹ jẹ́ káwọn ẹ̀ṣọ́ ààbò ó dúró lẹ́nu iṣẹ́ nítọ̀sán tòru kí wọ́n dúró ní pópó wa ẹ gbébọn alágbára fún wọn tí wọ́n fi kojú àwọn jàǹdùkú ẹ yé fún wọn ní pọnpà fún ẹ̀lẹ̀. mo fẹ́ kájọ mọ̀ pé àwọn ará abí ti wọlé sílẹ̀ Yorùbá tán iṣẹ́ ń bẹ fún wa ní ṣíṣe ẹ mọ́ sùn lọ tẹ́tẹ́rẹ́tẹ́ iṣẹ́ ń bẹ fún wa iná ti jó dórí kókó lágbègbè wa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká yá tètè gbé ìgbésẹ̀. orin ìmọ̀ràn lákọrin máyégún kọ sí wa létí ẹ mọ́ forin ṣèbínú akọrin máyégún olólòdì kankan ewu tó wọlé wẹ́rẹ́ lọ́jẹ́ ń dárin tí mo ní pàkíyèsí ìjọba ilẹ̀ yìí ọ̀rọ̀ èébú ọ̀rọ̀ ìjà kọ́ ìmọ̀ràn ọ̀fẹ́ lákéwì ń gbà. irú wa la fẹ́ràn ìjọba láṣẹ máa ń forin ewì ń bájọba sòótọ́ ẹni bá ń parọ́ fúnjọba kò fẹ́ràn ìjọba dénú ni gbogbo abẹ́sìnkáwọ́ tí ń ṣiṣẹ́ fúnjọba nínú wọn ò pọ̀ tí mò ń bájọba sòótọ́ ọ̀rọ̀. ìjọba bẹ́ẹ̀ni kó bá ṣàkíyèsí ọ̀rọ̀ yìí o ẹ mọ̀ dájúdájú pé apá tiwa níbí làwọn wọ̀nyí tún fẹ́ dojú sí ogun wọn ti rọlẹ̀ lókè ọya àwa ni wọ́n tún fi kú wá kiri
àsìkò rèé tó yẹ ká gbé ìgbésẹ̀ ká lé wọn mọ́gbó ká wí fún wọn pé lápá tiwa kò sáàyè. ká múra kó le ká mọ́ ṣe dúró dìgbà ká mọ bára wa kẹ́dùn lójú ewé ìwé ìròyìn ṣáṣáṣá bí nǹkan bá yíwọ́ tán ká mọ̀ pé nǹkan ìtura lápá tiwa àwa ò fẹ́ gẹ́gẹ́ bí ti ń ṣẹlẹ̀ lápá bòmíì. onírúurú ọba Yorùbá ni wọ́n ti ṣe kòńgá ikú lọ́wọ́ àwọn ajínigbé lẹ́kìtì ní Kwara l'Oǹdó àti l'Ọ́ṣun. lẹ́kìtì abẹ́ ti gbàgbé mo sì rántí ọba onímọ̀jọ ti mọ̀jọ Èkìtì, ọba Ọlátúndé Olúṣọlá, ọba Ẹlẹ́sùn ti Ẹ̀sùn Èkìtì, ọba Babátúndé Ògúnṣakin, orílọ́pọ̀ ọba alára tàràyọ lásìkò ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìyẹn ọba Fátọ́ba tó fi bọ́ tó fi sá àsálà. ṣé ẹ sì rántí tọ́ba Àrẹ̀mú Ṣẹ́gun táwọn agbébọn tí wọ́n pa mọ́lé lọ́dún 2024 ní Kwara. ọba Àrẹ̀mú Ṣẹ́gun Olúkòrò ti Kòrò nípínlẹ̀ Kwara níjọ́sí àwọn agbébọn ló kọ ọba tó fi kúkú àìròtẹ́lẹ̀. ọba Olúfọ̀n ti fọ́kọ́ nípínlẹ̀ Oǹdó abẹ́ ti gbàgbé iná táwọn agbébọn gbẹ̀mí ẹ̀ níjọ́sí. onírúurú ọba ló ti lọ tó ti kó sọ́wọ́ àwọn aṣekúpani. ẹ̀túnwó tọba Kẹ́hìndé Fálọdún òògà ìlú Àgàmọ̀ tí wọ́n pa mọ́lé. ẹ gbọ́ná ṣé bí yóò ti mọ́ ọ lọ rèé ìjọba ẹ fún wa lésì káwò. akọrin máyégún akéwì Oòduà mo sọ yìí mo dúró ná mò ń lọ mo tún padà bọ̀ wọn ò ní pẹ́ dé. ẹ mọ̀ retí mi nílé orin èmi lakọrin máyégún akéwì aforin ṣèkìlọ̀ ògiri àlàpà tí wọ́n pa ṣe bí mọ́lẹ̀mọ́lẹ̀.